Akíwa kú àṣálẹ́ tí ó ní. Àdúrà wa ni wípé Ọlọ́run á fi ọ̀rọ̀ rẹ̀ kún ayé wa. Àmín. Ọ̀rọ̀ rẹ̀ á so èso rere nínú ayé wa. Àmín Jésù. Ọ̀rọ̀ rẹ̀ á máa tún ayé wa ṣe. Àmín Jésù. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Amen. Jésù Kristi Olúwa wa. Àmín. So we welcome everyone. Good evening from wherever you are listening from or watching from. God bless you in the name of Jesus. Amen. Alright, gẹ́gẹ́ bí a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lórí dídúró de Olúwa fún bí ọ̀sẹ̀ méjì díẹ̀, lónìí a ó parí rẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run. Amen. Mo sì gbàgbọ́ wípé láti ìgbà àkọ́kọ́ títí di ìyìn tí a ti ń sọ̀rọ̀ nípa dídúró de Olúwa, ó ti ṣe ayé wa ní àǹfààní. Amen. Ó ti ràn wá lọ́wọ́. A sì ti ní ìdánilójú wípé Ọlọ́run yóò fún wa ní okun láti lè dúró de ìlérí rẹ̀. Àmín. So we are waiting on the Lord for the past 3 weeks, if I'm not mistaken, but we'll conclude it tonight. And I trust the Lord will help us in the name of Jesus. Amen. Waiting on the Lord. Let me start by telling us that a man can wait and yet not wait on the Lord. There is a difference between waiting and waiting upon the Lord. So a man can wait and not wait on the Lord. I have explained that. Èèyàn lè dúró kó má dúró de Olúwa. So when we say waiting upon the Lord, you are expectant of something. It may be job, it may be fruit of the womb, but you are particularly expectant of something. You are looking up to God for something that you want God to do in your life. And while waiting, your waiting must be in fellowship. Because I have said it before, in your waiting lies the strength. In your fellowship with Him lies the strength that you needed to continue waiting upon Him. So, a lè dúró ká má dúró de Olúwa. Béèyàn bá dúró tó bá ní ìbáṣe àbí ìbárìn pẹ̀lú Kristi olùgbàlà, ó ṣeé ṣe kí ọkàn rẹ̀ ṣàárẹ̀ níbi ìdúró rẹ̀. So you can actually wait and not wait upon the Lord. So any man that is waiting upon the Lord, it means that such person is expectant, is looking for God upon one thing or the other. Ó ń dúró de Olúwa lórí òun kan àbí méjì wípé Ọlọ́run bó o bá lè ṣe èyí. Ó ti ń bá Ọlọ́run rìn fún ọjọ́ pípẹ́ pé Ọlọ́run bó o bá ṣe èyí fún mi. So nínú dúró rẹ ó gbọ́dọ̀ ní ìbárìn pẹ̀lú rẹ̀, nítorí nínú ìbárìn ni agbára tá a nílò wà. Isaiah chapter 40 verse 31 sọ wípé àwọn tí ó dúró de Olúwa a ó tún agbára wọn ṣe. Wọ́n fìyẹ́ fò bí idì, wọ́n ó sáré kì yóò rẹ̀ wọ́n, wọ́n ó rìn àárẹ̀ kì yóò mú wọn. Ó túmọ̀ sí wípé nígbà tí ọkàn wa bá ṣàárẹ̀, a nílò agbára láti lè dúró de ìlérí rẹ̀ tó ti sọ. Nítorí pé bó bá ṣe ìlérí yóò múṣẹ, kì í ṣe ènìyàn tí yóò fi parọ́ tàbí tí yóò ṣèpín, tí yóò ṣèké. Bó bá sọ bẹ́ẹ̀ yóò ṣe. Àwa la nílò láti dúró de ìlérí rẹ̀. Because God is not a man that he should lie. Ọlọ́run kì í sì ṣe ènìyàn darí. God will never lead any man astray. The leading of God brings forth good reports and results. Waiting upon the Lord. So last week we studied Brother Zechariah and Elizabeth. Today we want to study our father Abraham. And then we pray. And I trust God that He will open our eyes and strength from above will be granted upon us in the name of Jesus. Amen.
the strength that we needed from God to continue waiting, that His promises will be fulfilled upon our life, is granted to you now in the name of Jesus. Amen. Agbára tá a nílò láti lò dúró de ìlérí rẹ̀ títí yóò fi mú ṣẹ, Ọlọ́run fi fún wa lónìí. Àmín. A ní dúró lásán. Amen. Ẹni tó lè dúró lásán ni ẹni tó kàn dúró tí ò ní ìbárìn pẹ̀lú rẹ̀. A lè pe irú ẹni bẹ́ẹ̀ lẹ́ni tó ń dúró lásán. But if any man waits upon the Lord, strength is guaranteed. And one thing you must understand is, no man waits upon the Lord that the result is shame. No. I have never seen a man who genuinely waits upon the Lord, who had fellowship with Him, who had a walk with Him while waiting, and yet the result is shame. No way. That's not God. So we'll study the Bible, you see. Bó tilẹ̀ pẹ́ dúró. We are a church that many times the Spirit of the Lord may lead us and say, okay, do this and do that. Ọmọ ẹ̀mí, bye, lọ́lọ́run ti sọ pé òun ti ṣe. Bye. Many times it may look like God is here to do what He has said He will do. No, He has not forgotten about you. What He said He will do, it's not as if He just want to do it. It had already been done. Ó ti ṣe, bọ́lọ́run bá sọ̀rọ̀ wípé báyìí kì í ṣe nítorí pé ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ohun tó ti ṣe ni. Manifestation ló kù tá à ń dúró dè. Níbi ìdúró yẹn a gbọ́dọ̀ ní ìbárìn pẹ̀lú rẹ̀ nínú àdúrà kó lè dé ṣe. Ká a bá lè rí ìfarahàn rẹ̀ nínú ara. So keep waiting upon Him. Dúró de ìlérí rẹ̀ bó tilẹ̀ pẹ́ dúró. Ìwé orin wa wípé ṣáà jẹ́ ó kí ìrètí mi máa yẹ títí ìwọ yóò fi mọ́kàn mi wọnú ìsinmi rẹ. The promises of God for your life will never fail. All you need to do is wait upon His promises. If God says, I will do this, believe that He will do it. Though it may tarry, but wait and believe. Trust and obey, for there is no other way to be happy, Jesus, but to trust and obey. I said it last week. If any man will have a walk with God while waiting, must be a man of obedience. Because of our time, let's quickly go to Genesis chapter 12. Let's start from verse 1. So we want to study Father Abraham. Oluwa sì wí fún Abrahamu pé, jáde kúrò ní ilẹ̀ rẹ. Lọ́dọ̀ àwọn ará rẹ. Àti kúrò ní ilẹ̀ bàbá rẹ. Sí ilẹ̀ kan tí èmi ó fi hàn ọ́. Èmi ó sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá. Bá a bá wo verse 2 yẹn dáadáa, Bíbélì wípé Ọlọ́run sọ fún Ábúráhámù jáde kúrò ní ilé rẹ àti ilé bàbá rẹ. Ìlérí tẹ̀lé ní verse 2 wípé èmi ó sọ ọ́ di kíni? Orílẹ̀-èdè ńlá. Ọlọ́run ti bá ìwọ náà dá májẹ̀mú. Àwọn ìlérí rẹ̀ pọ̀ lórí ayé rẹ lóríṣiríṣi. Praise the Lord. Hallelujah. I hope you are following. Èmi ó sì bù sí fún ọ. Bíbélì wípé èmi ó sọ ọ́ di orílẹ̀-èdè ńlá. This thing that God said here is not as if God wanted to do it. It has been done in heaven. Manifestation kù nínú ayé. And it took many years before this thing was manifested in physical. Hello? Hi. God said, I will make you a great nation. It is not as if it is yet to be done. In heaven, it has been done, but yet to manifest. It took many years before all this thing became a reality. Àwọn ìlérí tọ́lọ́run bá dá Ábúráhámù dá yìí kì í ṣe nítorí pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe lọ́rùn ohun tó ti di ṣíṣe ni.
ìfarahàn rẹ̀ láyé ló kù. So God said, I will make you a great nation. Leave your father's house. Leave your motherland. I will make you a great. Èmi ó sì bù sí i fún ọ. And I will bless you. Èmi ó sì sọ orúkọ rẹ di ńlá. Ìbùkún ni ìwọ ó sì já sí. Ṣé rí i pé àwọn ìlérí, please follow me. Àwọn ìlérí tí Ọlọ́run bá Ábúráhámù dá, òun ni wípé èmi ò sọ ọ́ di orílẹ̀-èdè ńlá. Is that correct? Èmi ò bù sí fún ọ. Then the third one is. Hello microphone yìí. Èmi ó sọ orúkọ rẹ di ńlá. Èmi ò sọ orúkọ rẹ di ńlá. Ìbùkún ni ìwọ ó sì já sí. Ìbùkún ni ìwọ ó sì ṣe kí ni? Já sí. Please pay attention and follow me very well. This is Bible study. Àwọn ìlérí yìí ní chapter kílàwà 12. Àbí? Yes, verse 2. Verse 2. Èmi ò sọ ọ́ di orílẹ̀-èdè ńlá. Èmi ò bùkún fún ọ. Èmi ò sì ṣe kí ni? Èmi ó bù sí fún ọ. Èmi ó sọ orúkọ rẹ di ńlá. Èmi ó bù sí fún ọ. Èmi ó sọ orúkọ rẹ di ńlá. Èmi ò sọ orúkọ rẹ di ńlá. Please listen. Àwọn kinní yóò tí ì ṣẹ nínú ayé ṣùgbọ́n ìlérí wà. Májẹ̀mú bẹ lórí tìwọ náà. Ọlọ́run ti bá ìwọ náà dá májẹ̀mú bó tilẹ̀ pẹ́ dúró. Ibi tí mo lọ ní wípé it took years before these promises became a reality in the life of Abraham. And yet, along the line, he compromised. But yet, God said, my covenant is still with you. Nítorí kò ní ìbárìn. So while you are waiting, I said it last week, while you are waiting, you must wait. You must wait in fellowship. Because nínú ìbárìn àti ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀ ni agbára tá a nílò wà. So you cannot claim you are waiting upon the Lord outside fellowship. Because ìrètí pípé a máa mú ọkàn ṣàárẹ̀. Bíbélì náà ló sọ bẹ́ẹ̀. Nǹkan tí ò ní jẹ́ kí ọkàn wa kó pòrúurú kó ṣàárẹ̀ ká wá wọnú compromise lọ òun ni tá a bá ní ìbárìn pẹ̀lú rẹ̀. Ẹni tó ní ká dúró á ràn wá lọ́wọ́ á fún wa ní agbára. Àwọn tó dúró de Olúwa a ó tún agbára wọn ṣe. Wọ́n fìyẹ́ fò bí ìdì. Wọ́n sáré kì yóò rẹ̀ wọ́n. Wọ́n rìn àárẹ̀ kì yóò mú wọn. Ẹ kàwé. Èmi ó bùkún fún àwọn tí ó súre fún ọ. Ẹni tí ó fi ọ́ ré ni èmi ó sì fi ré. Nínú rẹ ni a ó ti bùkún fún gbogbo ìdílé ayé. Hello. Praise the Lord. Hallelujah. Ṣé a tún rí pé àwọn ìlérí yìí ń bẹ lórí bàbá wa Abraham wípé láti ara rẹ̀ la ó ti bùkún fún gbogbo ìdílé ayé. Ó ṣeé ṣe nígbà yẹn tọ́lọ́run bá Abraham sọ kó máa wò pé how is this thing going to happen? Báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀? You can imagine God said to someone that by this time tomorrow you will become the president of this nation. The person will be like, I am not a politician. I am not this, I am not that. But God has said it. It has happened in heaven. Yet to manifest on earth. Ó ṣeé ṣe kó kó ọdún mẹ́wàá. What that person needed is to run with that prophecy that has been said over him or her in fellowship. Láti ara rẹ̀ ó ti bùkún gbogbo orílẹ̀-èdè ayé. Májẹ̀mú ń bẹ lórí rẹ̀. Májẹ̀mú ń bẹ lórí tiwọn náà. Mo gbàdúrà fún èèyàn kan lónìí. Gbogbo àwọn ìlérí tí Ọlọ́run ti sọ láyé rẹ̀ bó tilẹ̀ ti dúró tó ń parí pé nígbà wo ló máa ṣẹ. Ní ìwòyí ọdún yìí kó tó parí, I don't want to say next year, you will have the manifestation of all the promises of God upon your life. Amen. Every promises of God that is said upon your life, tonight enter into the manifestation. Amen. Ó yá wọnú ìmúṣẹ ìlérí. Amen. Gbogbo àwọn ìran ire tí ò tí ì ṣẹ láti wákàtí yìí lọ, ó yá bẹ̀rẹ̀ sí ṣẹ. Amen. Waiting upon the Lord. Ẹ bá ń kàwé mà. Bẹ́ẹ̀ ni Ábúráhámù lọ. Bí Olúwa ti sọ fún un, Lọ́tù sì bá a lọ. Kò tiẹ̀ mọ àwọn challenges tó wà níwájú. Ṣùgbọ́n ó gbọ́ ohùn Olúwa, ó sì obey.
So while you wait upon the Lord, you must wait in obedience. Abraham ò mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú, kò mọ nǹkan tó wà níwájú ní ibi ilẹ̀ tó sọ pé màá mú lọ. Ìdí àṣeṣì gan ni. Ṣùgbọ́n ó gbọ́rọ̀. He left. Ẹ kà lọ sí verse 15 because of our time. Chapter 15. Chapter. Genesis 15. Lẹ́yìn nǹkan wọ̀nyí, ọ̀rọ̀ Olúwa tọ̀ Ábúráhámù wá ní ojú ran. Bẹ́ẹ̀ bá gbàgbé wípé Ọlọ́run ti ṣe ìlérí fún Ábúráhámù tá a ti kà bí mẹ́ta àbí mẹ́rin níbẹ̀ yẹn sì àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni sà. Àwa continue ní chapter 15. Ẹgbọ́n ohun tí Bíbélì sọ, please follow. Ní ojú ìran wípé má bẹ̀rù Ábúráhámù, èmi ni asà rẹ. Èrè ńlá rẹ gidigidi. Now listen, Bíbélì sọ wípé Ọlọ́run sọ fún Abraham má bẹ̀rù. Ó túmọ̀ sí wípé ó possible kí nǹkan kan ti máa ṣe ọkàn Abraham lọ́lọ́run fi sọ pé má bẹ̀rù. So nígbà míì bá a bá ní àwọn ìdojúkọ nígbà tá à ń dúró lọ́tún àbí lósì, ó ṣeé ṣe kí ọkàn wa pòrúurú. Ọlọ́run sọ fún ọ lónìí pé má bẹ̀rù. Mi mọ̀ bóyá mo rìn yìí. Máa ṣiṣẹ́ lọ, máa ṣe rò pé a kò gbàdúrà ẹ̀dùn rẹ̀. Ọjọ́ ìsinmi bọ̀ kankan. Ṣáàṣe kí ni? Ṣàròjù dúró, máa ṣe kún. Dúró, rọ̀jù dúró, máa ṣe kún. Dúró, rọ̀jù dúró, máa ṣe kún. Dúró, ṣàròjù dúró, máa ṣe kún. Ọlọ́run sọ fún Abraham pé má bẹ̀rù. So ní ìgbà míì wà tí ọkàn wa máa pòrúurú. Òun ni Bíbélì náà ṣe sọ wípé ìrètí pípẹ́ a máa mú ọkàn ṣàárẹ̀. Ṣùgbọ́n bó o bá ní ìbárìn nígbà tó ń dúró, ẹnìkan wà tó máa fún ọ lókun láti lè dúró dé ìlérí rẹ̀. Nítorí pé ìlérí rẹ̀ kì í yẹ̀, májẹ̀mú rẹ̀ kì í yẹ̀. Ọlọ́run sọ pé èmi ni asà rẹ, má bẹ̀rù. Kàwé. Ábúráhámù sì wí pé Olúwa Ọlọ́run, kí ni ìwọ fi fún mi? Èmi ṣáà ń lọ ní àìlọ́mọ. Bẹ́ẹ̀ bá wò dáadáa, Ọlọ́run sọ pé kúrò lé bàbá rẹ lọ sí ilẹ̀ kan tí èmi ò fi hàn. Ó sì gbọ́rọ̀, kò mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Ó wá sọ fún Ọlọ́run pé ìwọ ló ní kúrò, ìwọ ló sọ pé kí n ṣe báyìí. If any man will wait upon the Lord, if God is here to speak, you will not do anything. Bọ́lọ́hun ò bá ti sọ̀rọ̀ pé kó gbé ìgbésẹ̀, you will not take any step. That's why fellowship is important. Why waiting? Abraham sọ pé ìwọ ló ní lọ, mo ti lọ. Ó ní kúrò lé bàbá mi, mo kúrò. Èmi ẹ kàwé, mo fẹ́ máa sọ lórí. Eliasiri ti Damascus yìí sì ni ẹni tí ó ní ilé mi. Abrahamu sì wí pé wò ó, èmi ìwọ kò fi irú ọmọ. Gbogbo ìgbésẹ̀ tẹ̀lé gbé ni mo ti gbé, ṣùgbọ́n ẹ̀gàn kan wà lára mi. Ṣé àwọn alágbára mi ló máa jogún mi ni? Ìwọ náà ti ń sìn lọ́jọ́ pípẹ́. Wọ́n ní o dáadáa mẹ́wàá o dá. Wọ́n ní o sanwó ọrẹ o san. Wọ́n ní o gbàwẹ̀ o gbà á. Wọ́n ní o wá sí ìsìn nígbà tí o wá. Ìṣòro ìwọ ni gbogbo àwọn nǹkan tó ní kó ṣe ní iwájú rẹ̀ o ṣe. Ìwọ ló máa nu chair. Ìwọ ló máa kọ́kọ́ dé church. Ṣùgbọ́n yet nǹkan kan wà tó ti ń béèrè tó ti rí. Kò gbàgbé rẹ̀. Kò gbàgbé rẹ̀. Ẹ kà. Ẹrú tí a bí ní ilé mi ni yóò jẹ́ àrólé. Sì wò ó, ọ̀rọ̀ Olúwa tọ̀ wá. Pé eléyìí kì yóò ṣe àrólé rẹ̀, bí kò ṣe ẹni tí yóò ti inú ara rẹ̀ jáde. Ọlọ́run rán létí wípé ẹni tí yóò ti inú ara rẹ̀, kò ṣe pé èèyàn kan bí ẹni tí yóò ti inú ara rẹ̀ jáde. Òun ni yóò ṣe àrólé rẹ̀. Ó sì mú un jáde wá sí gbangba. Ó sì wí pé bójú wo òkè ọ̀run nísinsìnyí,
kí o sì ka ìràwọ̀ tí ìwọ bá lè kà wọ́n. Ó sì wí fún un pé bẹ́ẹ̀ ni irú ọmọ rẹ yóò rí. Bó bá jẹ́ pé o ti gbàgbé Ábúráhámù, ìlérí mi sì ń bẹ pẹ̀lú rẹ pé jáde wò kí ọ̀run wo ìràwọ̀ ojú ọ̀run yìí. Ó sì gba Olúwa gbọ́. Òun sì kà á sí fún un ní òdodo. Praise the Lord. Hallelujah. A kà á sí pé òdodo, righteousness. So we can equally say any man that had a walk with him is a righteous being. Any learned righteousness is equal to discipline. Every righteousness must be sponsored by the Spirit of God. So self-discipline or self-righteousness is equal to discipline. A kì í kọ́ òdodo. Òdodo tá a bá kọ́ discipline ni. Permit me to say discipline. I don't know how to say discipline in Yoruba. But every righteous man or any man or woman being called righteous, something is sponsoring their nature or their lifestyle to be called a righteous man. I said it last week, righteousness is a gift and is a nature. Somebody died on the cross and he gave his life so that we can receive the life of God. So righteousness is a gift and it's a nature. That is why Apostle Paul said, I am the righteousness of God through Christ Jesus. If Jesus is not involved in your righteousness, that's discipline. But that's not my topic. Let's move on, man. Ẹsẹ̀ keje. Ó sì wí fún un pé èmi ni Olúwa tí ó mú ọ jáde láti Uri ti Kẹ́ldíà wá láti fi ilẹ̀ yìí fún ọ láti jogún rẹ̀. Èmi mo ti ń bá ọ rìn láti ìgbà tí mo ti sọ fún ọ pé kó jáde nílé bàbá rẹ mo bá ọ rìn títí débi. Ó sì wí pé Olúwa Ọlọ́run nípa báwo ni èmi ó fi mọ̀ pé èmi ó jogún rẹ̀. Praise the Lord. Hallelujah. Àwọn ìlérí tẹ́ ẹ ti sọ yìí báwo máa ṣe mọ̀ wípé lóòótọ́ yóò ṣẹ. Ẹ kàwé mà because of our time. Ó sì wí fún un pé mú ẹgbọrọ màálù ọlọ́dún mẹ́ta fún mi wá. Ẹ kà sí nítorí time. Verse. Ó sì ṣe nígbà tí. Chapter 16 I want to see. Okay, sir. Chapter 16. Verse 1. Verse 1. Sarai aya Abrahamu kò bímọ fún un. Ẹ mọ̀ wípé wọ́n ń wojú Ọlọ́run. Abraham ti bọ́ Ọlọ́run sọ̀rọ̀ pé ṣé gbogbo ìbárìn mi láti jọ ọjọ́ ẹ̀ ní fún mi lọ́mọ. Ọlọ́run sọ pé àní àwọn ọmọ máa ti ara rẹ̀ jáde. Wo ìràwọ̀ ojú ọ̀run àní lè kà wọ́n tó ọba máa ti ara ẹ̀ jáde. Àwọn ìlérí rẹ̀ ni. Mo gbàdúrà fún èèyàn kan. Ìlérí Ọlọ́run láyé rẹ̀ yóò ṣẹ. Àmín Jésù Kristi. Gbogbo àwọn ìran ire tá a ti sọ sí ayé rẹ̀ kí ọdún yìí tó parí àṣẹmọ́ lára. Àmín Jésù. Ṣùgbọ́n ó ní ọmọ ọ̀dọ̀ kan obìnrin ará Íjíbítì orúkọ ẹni tí ń jẹ́ Ágárì. Sáráì sì wí fún Ábúráhámù pé kíyèsí ná Olúwa dá mi dúró láti bímọ. Èmi bẹ̀ ọ́ wọlé tọ̀ ọmọbìnrin ọ̀dọ̀ mi. Ó lè ṣe pé bóyá èmi ó ti ipasẹ̀ rẹ̀ ní ọmọ. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Bá a bá wo nǹkan tí Sárà aya Abraham sọ, kò ṣe nǹkan tó bá dàbí. Something can be popular does not mean it is correct. Ohun gbogbo ni ó dára ṣùgbọ́n ohun gbogbo kọ́ ló ní èrè. Yes. Hello. Hi. Ohun gbogbo ni ó dára ṣùgbọ́n ohun gbogbo kọ́ ló lérè. Bàbá wo dáadáa advice yẹn naturally it is good. So you say sense. We may find sense in it, but that's compromise. Yes. Yes. God left Abraham for years until chapter 18 or 19. Lọ́lọ́run tó bá sọ̀rọ̀. So I said last week, while waiting upon the Lord, you must be careful of advisors.
Èṣù ó ń bú ramúramù káàkiri ó ń wẹ́ni tí ò pàjẹ́. You have to be careful about advisors. If you walk in compromise, mommies and daddies, you have to find mercy. Look for God for mercy. Seek his face for mercy. Because àwọn èèyàn máa advice yẹ látijọ́ tó o ti ń ṣe Ọlọ́run àrèrè. Látijọ́ tó o ti ń pariwo Jésù Jésù àti ìrètí àdúrà láyé rẹ̀. O ṣe jẹ́ ká àdọ́gbọ́n gbà báyìí. And there is a way that seems right to man, the end thereof is a way of destruction. Ọ̀nà kan wà tó dá lójú ènìyàn, òpin rẹ̀ ọ̀nà ikú ni Bíbélì sọ. So you have to be careful of advisors. The person so close to Abraham advised him, Esau, why don't you go in with this our slave? Maybe through that, God will hear our prayer. Ṣé ẹ rántí brother Saul? Ọlọ́run sọ pé lọ sí ìlú thank you, Amalek, pa gbogbo ẹ̀rù. Àwọn èèyàn wá advice pé baba, ó yẹ ká mú àwọn ẹran tó dáa díẹ̀ ká lọ fi rúbọ sọ́lọ́run. Advice yẹn dáa, ṣùgbọ́n Ọlọ́run sọ pé báyìí ni kẹ́ ṣe. But something can be popular does not mean it is correct. So Sarah wá advice baba pé ẹ ṣe wọlé tọ̀ ẹrúbìnrin wa lọ. Because of our time, Abraham bá tẹ̀ sí advice màmá wa Sarah. Lọ bá wọlé tọ̀ arábìnrin lọ, ara Agari lọ. Lọ ṣàbímọ orúkọ ọmọ ẹ̀ ní Ishmael. Ṣùgbọ́n ìfẹ́ Ọlọ́run kọ́ nìyẹn o. So while you are waiting, you have to be careful of advisors around you. Make sure your waiting is upon the Lord. Make sure your waiting have fellowship with him. Rí dájú wípé ìbárí rẹ ní ṣe pẹ̀lú dídúró rẹ ní ṣe pẹ̀lú ìbárìn pẹ̀lú rẹ̀. Because bó o bá ní ìbárìn pẹ̀lú rẹ̀, yóò máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ rẹ̀. Yóò máa bá ọ sọ̀rọ̀ ní ìtọ́ni ẹ̀mí mímọ́ wípé ṣáàdúró. Ṣáàdúró. Kì í yẹ májẹ̀mú, kì í sì ìlérí rẹ̀. Ìwọ ni kó o dúró de ìlérí rẹ̀. Yóò mú ṣẹ. Má jẹ́ kí Sátánì ṣí ẹ lọ́nà, dúró de ìlérí rẹ̀. Ẹ kàwé mà. Abrahamu sì gba ohùn Sáráì gbọ́. Hello? Abraham ṣe kí ni? Ó gbọ́ ohùn Ó gba ohùn Sáráì gbọ́. Ó fi ohùn Ọlọ́run sílẹ̀, ó gbọ́ ohùn Sáráì ènìyàn gbọ́. God told Adam and Eve, in fact, before Eve, God told them, hello, Mr. Man, àwọn igi yìí nìkan ni kẹ́ jẹ ẹ gbọ́dọ̀ jẹlé. We all know the story. Ohùn Ọlọ́run ó fi sílẹ̀, ó gbọ́ ohùn èèyàn gbọ́. I'm not trying to paint Sarah bad. No, I am trying to tell you now that you have to be careful. Bọ́lọ́hun ò bá ti sọ̀rọ̀, bó bá jẹ́ ìyàwó rẹ ló sọ̀rọ̀, gbìyànjú láti gbóhùn Ọlọ́run. Ohun gbogbo ni ó dára, ṣùgbọ́n ohun gbogbo kọ́ ló ní èrè. Ẹ ká lọ sí verse chapter kílẹ̀ wá yẹn. Let's go to 17 because of our time. Okay. Nígbà tí Abrahamu sì di ẹni 99 ọdún, Olúwa farahàn Abrahamu. 99 years àbí? Mo age tí Abraham wà nígbà tí Ọlọ́run sọ pé kúrò lé bàbá rẹ̀. Bóyá ká sọ pé let's just assume he was 50 years old. Tabawa add how many years? 199 láti 50. That's about 49. Àbí? Child. 49. I can give you an example. He waited for many years. Because of time. 99 years old. Ó sì wí fún un pé èmi ni Olúwa Olódùmarè. After tí Ọlọ́run ti fi sílẹ̀ lọ fún ìgbà sáà díẹ̀ fún I am talking about years, not weeks, not days, not months. For years, he didn't hear the word of God. Kò gbọ́ ohùn Ọlọ́run. The voice of God left Abraham. God left him alone because he compromised. But later he found mercy. You will find mercy. Amen. Whether you have walked or still walking in compromise, when you are supposed to wait upon his promises for your life,
Today, tonight, the mercies of God will speak for you. Amen. After 99 years, Ọlọ́run wá sọ ẹgbọ́n nǹkan tó lọ sọ again. Máa rìn níwájú mi. Máa rìn níwájú mi. Kí ìwọ kí ó sì pé. Ó tún túmọ̀ pé ìbárìn rẹ̀ pẹ̀lú Ọlọ́run nǹkan ti ṣe. Nǹkan ti ṣẹlẹ̀ sí ìbárìn rẹ̀. Lọ́lọ́run ṣe sọ pé máa rìn níwájú mi kó sì pé. Èmi ó sì bá ọ dá májẹ̀mú mi. Ẹ gbọ́ ṣé ẹ tún rántí májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́lẹ̀kẹtàlá wáyé. Ohun tí Ọlọ́run ti sọ ní chapter 12 òun lọ́lọ́run tún fẹ́ sọ again. Èmi ò sì bá ọ dá májẹ̀mú mi. Èmi ó sì sọ ọ́ di púpọ̀ gidigidi. Èmi ò sì sọ ọ́ di púpọ̀ gidigidi. Ábúráhámù sì dojú bolẹ̀. Olúwa sì bá a sọ̀rọ̀ pé bí ó ṣe ti èmi ni kíyèsí májẹ̀mú mi wà pẹ̀lú rẹ. Bó ṣe tèmi ni nítorí pé aláàánú ńlá ni mí. Bó ṣe tèmi ni májẹ̀mú mi tí mo bá ọ dá nígbà tí mo ní soko kú òlé bàbá rẹ ó sì wà. That is why I say covenants don't die. Májẹ̀mú kì í kú. Májẹ̀mú dúró ó lè dúró until ìgbà tó bá tó rẹ́ni tó bá tó fly pẹ̀lú rẹ̀. Ẹni tó bá rẹ́dì láti gbé májẹ̀mú máa wá ṣe ṣùgbọ́n kì í kú. Covenants don't die. Ẹ kàwé mà. Ìwọ sì ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀. Ọlọ́run tún wá tún sọ again, ìwọ ó ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀. Bẹ́ẹ̀ ni a kì yóò sì pe orúkọ rẹ ní Ábúráhámù mọ́, bí kò ṣe Ábúráhámù ni orúkọ rẹ yóò jẹ́, nítorí tí mo ti sọ ọ́ di bàbá orílẹ̀-èdè púpọ̀. Ṣé ẹ wá rí nígbà tí I will lọ́lọ́run sọ tẹ́lẹ̀? Now God is saying mo ti sọ ọ́ di púpọ̀. Bàbá orílẹ̀-èdè púpọ̀. Hello. Hi. Bọ́lọ́run bá ṣèlérí fún ọ pé òun máa ṣe báyìí kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ohun tó ti ṣe lọ́run ni. Ìfarahàn rẹ̀ ló kù láyé, so you must have a walk with him. Ṣàjẹ́ kí n lè dúró kí ìrètí mi máa yẹ títí wọ́n yóò fi mọ́kàn mi wọnú ìsinmi rẹ̀. Mo gbẹ́kẹ̀ lọ́rọ̀ rẹ̀. Mo gbẹ́kẹ̀ lọ́rọ̀ rẹ̀. Wọ́n tó lérí fún mi. Wọ́n ló lérí fún mi. Ìrànwọ́ àti ìgbàlà mi. Ìrànwọ́ àti ìgbà yóò tọ̀dọ̀ rẹ wá ṣẹ. Yóò tọ̀dọ̀ rẹ wá ṣẹ. Ṣáà jẹ́ kí n lè dúró. Ṣáà jẹ́ kí n lè dúró. Kí ìrètí mi máa yẹ. Kí ìrètí mi máa yẹ. Títí ìwọ yóò fi mọ́kàn mi. Títí wọ́n yóò fi wọnú ìsinmi rẹ. Wọnú ìsinmi rẹ. Àgbẹ́kẹ̀lé. Ṣáà jẹ́ ìdúró. Yóò mú ìlérí rẹ̀ ṣẹ. Kì í ṣe ènìyàn tí yóò fi purọ́ tàbí ọmọ ènìyàn tí yóò fi ṣèké. Bó bá sọ bẹ́ẹ̀ yóò múṣẹ. Ẹ kàwé mà. Èmi ó sì mú ọ bí sí i púpọ̀ púpọ̀. Ọ̀pọ̀ orílẹ̀-èdè ni èmi ó sì mú ti ọ̀dọ̀ rẹ wá. Àti àwọn ọba ni yóò ti inú rẹ jáde wá. Èmi ó sì gbé májẹ̀mú mi kalẹ̀ ní láàrin tèmi tìrẹ àti láàrin irú ọmọ rẹ lẹ́yìn rẹ ní ìran wọn ní májẹ̀mú ayérayé láti máa ṣe Ọlọ́run rẹ àti ti irú ọmọ rẹ lẹ́yìn rẹ. Èmi ó sì fi ilẹ̀ tí ìwọ ṣe àlejò níbẹ̀ fún ọ àti fún irú ọmọ rẹ lẹ́yìn rẹ. Gbogbo ilẹ̀ Kénáánì ní ìní títí láéláé. Èmi ó sì máa ṣe Olúwa wọn. Ọlọ́run sì wí fún Ábúráhámù pé nítorí náà ìwọ kí ó máa pa májẹ̀mú mi mọ́ ìwọ àti irú ọmọ rẹ lẹ́yìn rẹ ní ìran wọn. Praise the Lord. Hallelujah. Ọlọ́run sọ fún mi pé gbogbo àwọn ìlérí tí mo ti bá ọ dá mi ìgbàgbé rẹ̀.
ṣùgbọ́n rìn níwájú mi kí o sì pé. Because of our time, ẹ ká lọ sí verse 21. 21 I mean. Chapter 21. Ẹ ká bẹ̀rẹ̀ verse 1. Olúwa sì bẹ̀ Sárà wò. After 99 years, chapter wo la kà tán sí iná? 17, 18, 19, 20. Now a wà ní chapter 21. Ọlọ́run ò tí ì dá wọn lóhùn gbogbo gbà yẹn. Until ìgbà tá a tó dé chapter 21, Bíbélì wípé Ọlọ́run sì bẹ̀ Sárà wò. Bí ó ti wí, Olúwa sì ṣe fún Sárà bí ó ti sọ. Sárà sì lóyún, ó sì bí ọmọkùnrin kan fún Ábúráhámù ní ògbólógbò rẹ̀ ní àkókò ìgbà tí Ọlọ́run dá fún wọn. Ábúráhámù sì pe orúkọ ọmọ rẹ̀ tí ó bí fún un ní Ísákì, ẹni tí Sárà bí fún un. Ábúráhámù sì kọ Ísákì ọmọ rẹ̀ ní ilà nígbà tí ó di ọmọ ìjọ 8 gẹ́gẹ́ bí Ọlọ́run ti fi àṣẹ fún un. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ẹ lè jókòó ma. God bless you. Amen. So God is not interested in your age to fulfill his covenant or promises upon your life. Èèyàn ní máa ń wò pé mo ti gbé ọmọ ọdún báyìí mi ò tí ì rọ́kọ. God is not interested in that your age or your counting. Ó lè pẹ́ kí ìlérí rẹ̀ tó ṣẹ, ó ṣeé ṣe. Bọ́lá bá sọ wípé ní ìwòye ọ̀la, àwa ọ̀la wà fún. Kọ́lọ́run pé ọ̀la máa ṣe, ọ̀la yẹn lè wọ 50 years. So you must wait upon the Lord. Ní ìgbà tí ìrètí ti pín tó ti wò wípé bàbá Abrahamu ti darúgbó tán, how can a man so old, 99-year-old, give birth? How can Sarah, who is so old, who has entered menopause, and yes, God opened her womb and she gave birth? Béèyàn bá dúró de Olúwa kì í bí ọmọ lásán, kó bá jẹ́ pé ọmọ ló wojú Ọlọ́run fún, ọmọ lásán kọ́ ló máa bí. A sọ nípa Zachariah àti Elizabeth ní ọ̀sẹ̀ tó kọjá. Ní ìgbà tí Ọlọ́run dá wọn lóhùn, wọ́n ti wojú Olúwa, wọn ò dúró níbi iṣẹ́ ìríjí wọn nínú ilé rẹ̀. Nígbà tó máa bímọ kì í ṣọmọ lásán. He gave birth to John. Nígbà tí Ọlọ́run máa dá Sarah àti Abraham lóhùn, àwọn náà bí ọmọ májẹ̀mú tí ń ṣe Ísákì, kì í ṣọmọ lásán. So it is so worth it to wait upon the Lord. Because the end thereof is testimony. A great testimony that men will find to believe. Jésù àrùn ayé wa lọ́wọ́. Amen. So I bring forth good news to you tonight. That God has not forgotten you. Ọlọ́run ò gbàgbé rẹ. Àwọn ìlérí rẹ̀ tó ti sọ nípa ayé rẹ̀ yóò ṣe. Ìwọ ni kó dúró de ìlérí rẹ̀. Níbi ìdúró rẹ̀ rí dájú pé o ní ìbárìn pẹ̀lú rẹ̀. Nítorí nínú ìbárìn ni agbára tó o nílò láti lè dúró de ìlérí rẹ̀ wà. Can we rise up on our feet? Ṣáà lè jọ kọrin papọ̀ again. Orin tí mo kọ lẹ́ẹ̀kan iná látùkọ. Máa ṣiṣẹ́ lọ, máa ṣe rò pé a kò gbàdúrà rẹ̀. Ọjọ́ ìsinmi kọ̀ọ̀kan. Ṣàṣe kí ni ṣàròjú dúró? Ṣàròjú dúró, máa ṣe dúró. Rọ̀jú dúró, máa ṣe kún. Dúró.
máa ṣe kún. Dúró, dúró. Ṣàròjú dúró. Ṣàròjú dúró máa. Wàhálà bá bọ̀ mọ́lẹ̀. Bí wàhálà bá bọ̀ mọ́lẹ̀. Bí ìpín rẹ̀ láyé bá burú. Bí ìpín rẹ̀ láyé bá burú. Gòkè sílẹ̀ ìbùkún náà. Gòkè sílẹ̀ ìbùkún náà. Ṣàròjú dúró má ṣe kùn. Ṣàròjú dúró má ṣe kùn. Dúró, dúró. Dúró rẹ̀ mi, dúró rẹ̀ mi. Rọ̀jú dúró má ṣe kùn. Dúró, rọ̀jú dúró má ṣe kùn. Dúró, dúró. Ṣàròjú dúró. Ṣàròjú dúró má ṣe kùn. Ẹ já ké rárá, Olúwa ràn ìgbàgbọ́ mi lọ́wọ́ nínú rẹ̀. Olúwa ràn ìgbàgbọ́ mi lọ́wọ́ nínú rẹ̀. Ràn ìbárìn mi nínú dúdúró rẹ̀ lọ́wọ́. Ràn ìbárìn mi nínú dúdúró rẹ̀ lọ́wọ́. Olúwa ràn mí lọ́wọ́ láti lè dúró de ìlérí rẹ̀. Ó yẹ ẹja gbàdúrà, ẹja gbàdúrà, ẹja gbàdúrà. Olúwa ràn mí lọ́wọ́ láti lè dúró de ìlérí rẹ̀. Gbogbo àwọn ìlérí tẹ́ ẹ ti sọ láyé mi. Olúwa ràn mí lọ́wọ́ jẹ́ n lè dúró de ìlérí rẹ̀. Olúwa ràn ìgbàgbọ́ mi lọ́wọ́. Olúwa ràn mí lọ́wọ́ láti dúró de ìlérí rẹ̀. Jésù ràn mí lọ́wọ́ láti dúró de ìlérí rẹ̀. Olúwa má jẹ́ ó rẹ ọkàn mi. Olúwa má jẹ́ ó rẹ ọkàn mi. Okun àti agbára tí mo nílò láti lè dúró títí ìlérí rẹ̀ yóò fi ṣẹ láyé mi. Olúwa fi fún mi. Jésù ràn mí lọ́wọ́. Olúwa ràn mí lọ́wọ́. Olúwa ràn mí lọ́wọ́. Jésù ràn mí lọ́wọ́. Ọlọ́run ẹ tún ìgbàgbọ́ mi ṣe láti lè dúró de ọ̀rọ̀ yín, láti lè dúró de ìlérí yín, nítorí mo gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ, nítorí ẹ̀yin lẹ lérí fún mi pé ìrànwọ́ àti ìgbàlà mi yóò ti ọ̀dọ̀ ẹ̀yin Ọlọ́run wá lórúkọ Jésù. Jẹ́ gbàdúrà. Jesus, help me to wait upon you. Jesus, give me strength to wait upon your promises. Jesus, help me. I need your strength. By strength shall no man prevail, but by your strength, Jesus, I know I will prevail over compromises around me. Over compromises surrounding me. Jesus, strengthen me to wait upon your promises. Jesus, help me to wait upon your promises. Jesus, help me to wait until you fulfill your promises over my life. Oluwa ràn mí lọ́wọ́. Jesus, we need your help. Jesus, help us. You have no power of our own. Jesus, help us. Oluwa ràn wá lọ́wọ́. Jésù ràn wá lọ́wọ́. Ká lè dúró de ìlérí rẹ̀. Oluwa ràn wá lọ́wọ́. Jésù, Olúwa wa. Mo gbàdúrà fún yín ní àṣálẹ́ yìí, okun àti agbára tá a nílò láti dúró de ìlérí rẹ̀. Ọlọ́run yọ̀ǹda rẹ̀. Àmín Jésù. Okun àti agbára tá a nílò láti lè dúró de ìlérí rẹ̀, àwọn ọ̀run yọ̀ǹda rẹ̀. Àmín Jésù. Ẹ̀yin ènìyàn wọ̀nyí, ẹ gba agbára láti dúró de ìlérí rẹ̀. Àmín Jésù. Mo sọ àsọtẹ́lẹ̀ sáyé rẹ, gbogbo ìwọ tó ti wojú Ọlọ́run fún ohun rere kan. Láti òní lọ, ó yá wọnú ìmúṣẹ. Àmín Jésù. Ó yá arákùnrin wọnú ìmúṣẹ. Àmín. Arábìnrin wọnú ìmúṣẹ. Àmín. Ohun rere tí Ọlọ́run ti sọ sí ayé rẹ, ó yá kó ṣẹ mọ́ ọ lára. Amen. Ohun rere tí Ọlọ́run ti sọ fún ayé rẹ, ó yá kó ṣẹ mọ́ ọ lára. Amen. Ohun rere tí Ọlọ́run ti sọ fún ayé rẹ, kó ṣẹ mọ́ ọ lára. Amen. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àmín Jésù. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àmín Jésù. Mo ní àṣẹ ọ̀rúngún. Amen. Kò yí padà láíláí. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. The Lord
Lord is good. All the time. And all the time. The Lord is good. All right, let us have our seats as we do our announcement. Thank you very much for joining us online and on site. Bless you in the name of Jesus. Amen. We pray that His promises will come to manifestation upon our lives in the name of Jesus. Amen. The name of our church is St. Michael Cherubim and Seraphim Church of Salvation and Conquerors, Ijo Igbala Shegu, located at number 1 Alaji Gadu Close, Aro Town, Ologolo Bus Stop, Lekki, Aja Ekpe Expressway. You can do well to join us in every of our service, and the Lord will bless you in the name of Jesus. We want to use this opportunity to invite you to our World Conference, which will be coming up on the 30th of August, 30th of this month, the last Sunday of this month. Is our World Conference. You can do well to join us. It's going to be an amazing time in His presence. The theme is Paths of Righteousness, and we are all going to be under the administration of our Father, Pastor Shegun Michael. The Lord will bless you as you plan to join us in the name of Jesus. Amen. See you next week. God bless you. Amen.